Ẹ káàbọ̀ sórí ìkànnì ìdánilárayá. O ò lè kábàámọ̀ pé o ní inú rere àti ọkàn tútù bí àdàbà láéláé. Lateef Adedimeji kọ nígbà tí ó post àwòrán tó dùn wò lójú òun àti ìyàwó rẹ̀ mọ́ Bimpe. Òṣèré Lateef Adedimeji ó ti sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n sí àwọn ẹgbẹgbẹ̀rún olólùfẹ́ rẹ̀. Nínú oṣù kẹta, Lateef fi dá mọ́ Bimpe lójú pé òun nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi àti pé òun ní ẹ̀bùn pàtàkì tí ó wà ní ìgbésí ayé òun. Ó dúpẹ́ fún Ọlọ́run pé ó fún òun ní mọ́ Bimpe torí òun ló máa ń mú inú òun dùn ní òrèkóòrè. Ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin Lateef àti Jídéwọ̀, Lateef sọ bí ó ṣe da ẹnu ìfẹ́ kọ mọ́ Bimpe lórí fóònù àti bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí i lórí ìkànnì ayélujára nítorí àìrọ́mọbí rẹ̀. Ó sọ síwájú sí i wípé ìyàwó òun ò tíì bímọ ṣùgbọ́n òun nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀. Ní inú oṣù kejì ọdún yìí ni àwọn olólùfẹ́ náà ṣe ayẹyẹ ọdún mẹ́ta nínú ìgbéyàwó wọn. Wọ́n Bimpe dúpẹ́ gidigidi lọ́wọ́ ọkọ rẹ̀ fún irú ìfẹ́ tòótọ́ tí ó ní sí i. Ó sì sọ pé òun ní lọ́kì láti ní irú ọkọ rere bẹ́ẹ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa, ó dàbọ̀.